nǹkan tí mo sọ yé yín tí n bá sọ pé Yorùbá lákọ̀tún kí la fi dáhùn àfihàn àwọn àgbà ọ̀jẹ̀ ẹ jẹ́ àtúnṣọ ẹ jẹ́ àjọsọ pọ̀ Yorùbá lákọ̀tún àfihàn àwọn àgbà ọ̀jẹ̀. Ìfisọrí ètò ìní a fẹ́ fi sọrí alàgbà olóyè olóògbé tí Aládélé ẹni tó kọ ọ̀pọ̀lọpọ̀ òwe Yorùbá látijọ́ ṣùgbọ́n lóṣù tó lọ ló pé ọdún kan tí wọ́n papòdà. Àdúrà wa ni pé kí Ọlọ́run kí ó bá wa di ẹbí náà mú àdúpẹ́ ẹ ṣeun. Lásìkò yìí mi ò ní fẹ́ dá yín lágara púpọ̀ lóríṣiríṣi labala tá a ní fún ètò ìní àsìkò ewì wà a ó fi ọ̀rọ̀ wánilẹ́nuwò gbogbo ẹ̀ ó lọ ní ṣísẹ̀ntẹ̀lé àmọ́ ṣá kó má dàbí lásìkò mo fẹ́ pe Akíntúndé Ògúndò tí àdàpé orúkọ rẹ̀ ń jẹ́ Muyinrin láti wá fún wa ní ewì àfi bẹ̀rẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn o. Ìbà fọ́ba kẹ́kẹ́ lù bọ́ba mi ọba kẹ̀kẹ́ tó sì lù kẹ̀kẹ́ ẹ pé káàbọ̀ Ọlọ́run là ń kí o àwọn tá a bá ju Ọlọ́run lẹ jẹ́ ká pé kábíyèsí o ṣé kábíyèsí o if you are not greater than God ṣé kábíyèsí o ìbà fọ́ba kẹ́kẹ́ ìkẹ́ ọba tí kẹ́ni tiẹ̀ láìmọye alágbára lába mọ́ni kẹ́ni ẹ̀bí ti tóbi ti bàbá mi àgbà ọba gúúsù ọba àríwá ọba títí ayé ẹ̀ nípẹ̀kun ọba tí ń ṣohun gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo wíníwíní tí ń bẹ lójú àgbo Èdùmàrè mímọ́ bá sọ̀rọ̀ mọ́mọ́ yẹ ẹgbẹ́ kábíyèsí ẹ̀ wá ní láti máa kí Ọlọ́run. Ìbà Ọlọ́run Èdùmàrè ẹ sọ pé ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè kọ̀dá ẹ sọ pé ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run òyìnbó ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè. Màmí ẹ̀yin gẹ̀ẹ́tì ẹ̀ ẹ tún fi re sí ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè ìbà Ọlọ́run Èdùmàrè ìbà ṣẹ̀ṣẹ̀ pé ọba dání má gbàgbé lọ́lọ́run wa ìbà Ọlọ́run Èdùmàrè ọba dání má gbàgbé lọ́lọ́run wa. Bàbá mi pè é. Má gbọ́. Ìbà Ọlọ́run Èdùmàrè, ìbà Ọlọ́run Èdùmàrè, ìbà Ọlọ́run wa. Ìbà Ọlọ́run Èdùmàrè, ọba dání má gbàgbé lọ́lọ́run wa. Ọba akẹ́kẹ́ lu kẹ̀kẹ́ o, ọba mi ọba kẹ̀kẹ́ ló sì lu kẹ̀kẹ́. Akẹ́kẹ́ ìkẹ́ ọba tí kẹ́ni jẹ láìmọye, mọ̀rí ńlá, ọba tó mọ̀rí gbogbo wa pátápátá korogodo. Èdùmàrè mi ọba sọ̀rọ̀ mọ́ra yẹn. Ọba ìlà oòrùn, ọba ìwọ̀ oòrùn, ọba bíṣu ọba àríwá, ọba títí ayé ẹ̀ nípẹ̀kun, ọba tí jẹ́ kí la rí fọba wé, kí la rí fọba ṣe. Èdùmàrè mímọ́ ọba tó dẹ́ sọ̀rọ̀ tó tẹ́lẹ̀ lọ pẹ̀pẹ̀. Ọba àwọn ọ̀jọ̀gbọ́n ọba àbọ̀mọ́dúnbà rẹ̀ fọ́pọ́, ọba tí mú ọgbọ́n, tí fọpọ́ ṣọpọ́, olùdá òye ni, alágbára ńlá, ọmọ tó ti ṣíde lọ ìbá ẹni tí ń bá tí ò sí láyé máa yá ká kí bàbá wa tí ládélé gbogbo ibi tó bọ̀ wà ilẹ̀ eré ni ikú pabiri abiri ti kú ikú pabiri abiri ọ̀rọ̀ alákejì
gbọ́fà sílẹ̀. Ẹ fi Ìkòyí bẹ̀ mí o. Ẹ fi Ìkòyí bẹ̀ mí o. Bínú bá ń bí mi, ẹ fi Ìkòyí bẹ̀ mí. Ìkòyí bẹ̀ mí o. Ìkòyí bẹ̀ mí o. Bínú bá ń bí mi, ẹ fi Ìkòyí bẹ̀ mí. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ àṣìkò àkọ́pìrí, dàgbàfà sọ́kùn, ọmọ àkọ́fún yọ̀yọ̀yọ̀, dàgbàfà sílẹ̀. Ìgbọ́ lórúkọ yìí gbé, wọ́n kì í gbé koro, ìdílé bàbá tó bí wọn lọ́mọ. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ àgbọ̀nyùn. Lọ́jọ́ tí olúkọ yìí kú, wọ́n nílẹ̀ gbé sí nínú ilé bàbá tó bí wọn lọ́mọ. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ ẹ̀gbọ́fà. Wọ́n gbé olúkọ yìí gẹ́gẹ́, ó ti kú òní ìta gbangba. Wọ́n fẹ́lẹ̀ wọ́n olúkọ yìí máa gbẹdẹgbẹdẹ olúkọ yìí ló sùn bẹ àtàrí olúkọ yìí ò sì sùn bẹ. Olúkọ yìí dìde ojú òkú tó lọ. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ gbọ́dọ̀ kú sí àmọ́tò ní ọ̀gbọ̀n Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ẹrù. Bàbá kọ olúkọ yìí títí ẹ jẹ́ ká kí Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà. Kì í bọ́ lọ́wọ́ pé ọgbọ́n kì í bá fà wípé kó fi gbà sílẹ̀ nílé adé ẹ̀mí àlọ́lọ́dún bí ìyẹrẹ gbogbo ọ̀nà sí ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ àdábàlẹ ọmọ àdábàòdè wọn dúpẹ́ wọn kọ́ mọ́mọ́ àfọ́ mọ́mọ́ àkàlà àfihàn ọba. Tìrì méje la kọ́ ní kú ewu ilá ti rí ilá kọ́ ikọ̀ ti rí ikọ̀ owó ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ikọ̀ nǹkan ti rí pẹ́kú ìwọ̀ ti rí pẹ́já bẹ́ẹ̀ là á kéde ẹ̀mí alólòdù bí ìyẹrẹ. Ọ̀yọ́ ló lọ ọba Ọ̀yọ́ ló lọ ọba Adéyẹmí Àtàndá o. tí àdàpé orúkọ rẹ̀ ń jẹ́ Orínrìn. Lásìkò yìí ká má bàa gbà wá lákòókò jù, màá ké sí èèyàn kan. Orúkọ rẹ̀ ni arákùnrin Ẹ̀gbin Adékúnlé Asimiyu. Ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olùkọ́ èdè Yorùbá ní sẹ́ńtà tá a wà yìí. Yóò wá sọ fún wa díẹ̀ nípa ìtàn tó gbé sẹ́ńtà yìí ró tó fi di nǹkan tó dì lé ni. Tó ẹ bá mi pàtẹ́wọ́ kí ọ̀gbẹ́ni Asimiyu káàbọ̀. Adúpẹ́ o, ẹ káàbọ̀. I win fair and square. Hopefully not, but play. Ṣé dáadáa mi báyìí? Adúpẹ́ dáadáa la wà. Ẹ kú ìrọ̀lẹ́ o. Ẹ kú ìrọ̀lẹ́ o. Ẹ má bínú. Ohun tèmi fẹ́ fi wọlé nírọ̀lẹ́ yìí, orin kékeré kan náà ni. Gẹ́gẹ́ bí a ti ṣe máa ń gbọ́. Àwọn èèyàn máa sọ pé
kí là ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ kí là ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé ethnic heritage center lárugẹ ohun àní là ń gbé lárugẹ kí là ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ kí là ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé ethnic heritage center lárugẹ ohun àní là ń gbé lárugẹ. Ẹ kú ìjókòó lẹ́ẹ̀kan sí i. Tí mo bá ti wá sọ wípé ethnic heritage center ẹ máa bá mi dá lóhùn pé tiwa làṣà ìṣe àti èdè. Ethnic heritage center àti èdè. Gẹ́gẹ́ bí ohun tí ẹnì mi ọ̀gbẹ́ni Olútáyọ̀ Ọ̀tán ní kí n wá sọ nípa pé níbo la wà yìí, tí bá bi wá léèrè a máa sọ pé Èkó la wà, tí bá tún sọ pé Èkó ò ní bàjẹ́ ẹni ó bàjẹ́ tí àbí ṣùgbọ́n bó gangan la wà yìí ethnic heritage center. Tá a bá ní ká wo ibùjókòó tá a wà yìí ó ti máa tó bí ọdún mẹ́ta báyìí tá a ti dá sílẹ̀, èyí tó túmọ̀ sí wípé ethnic heritage center ó ti kú ní ọmọ tá à ń gbé kọ́rùn lọ sóko ń sìn o, torí tá a bá ní káwò tá a kà lé ní èjì ẹ̀ta tá a bá bímọ bí ọdún mẹ́ta tó kọjá ó ṣeé ṣe kọ́mọ náà ti máa ka abd kó ti máa sọ pé dádì how are you kó ti máa sọ pé mọ́mí how do you do, èyí tó ń túmọ̀ sí wípé ethnic heritage center òun náà ti pẹ́ díẹ̀, ṣùgbọ́n kí gangan ni ó fa ìdí rẹ̀ tí ibi tá a wà yìí tó fi wá sáyé. Ó ní wípé ẹni tí Ọlọ́run gba ipasẹ̀ rẹ̀ tí Ọlọ́run lo agbára rẹ̀ láti dábì tá a wà yìí. Ẹ jọ̀ọ́ ta ló mọ orúkọ ẹni náà? Kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tó mọ orúkọ ẹni náà. Orúkọ ẹni náà ni ẹ má jẹ́ kí n lo ìyáàfin, ẹ jẹ́ pé pè wọ́n ní abilékọ Nwamaka Madije. A máa yà wá lẹ́nu àwọn náà lọ jókòó bẹ́ẹ̀, ẹ bá mi pa wọn látẹ̀ ṣe àwọn látẹ̀wọ́. A máa yà wá lẹ́nu wípé kí gangan ló ṣẹlẹ̀. Yorùbá, Ìgbò tó takora àbí ò takora ṣùgbọ́n kò takora, ọmọ Nàìjíríà kan péré ni wá. Jálà ń sọ Haúsá ni o, Yorùbá ni o, àbí Ìgbò, Nàìjíríà ni wá. Bíi mélòó sẹ́yìn arábìnrin yìí wọ́n ní lérò ipò yẹn bí àwọn ti ẹ̀dá kankan sílẹ̀ níbi táwọn ò ti máa gbé èdè àṣà àti ìṣe lárugẹ wọn ni ó fa bíta wà yìí. Tí ẹ bá wá wo àyíká yìí dáadáa ó dùn wà ní òdòwò, ẹ jẹ́ ìdájọ́ lóṣù tó wà ní òdòwò. Èyí tó fi ń sọ fún wa wípé Yorùbá wọ́n bọ̀ wọ́n ní báwo ló tiẹ̀ ṣe pòwé náà àbá ọ̀gbẹ́ni Ọmọ́táyọ̀. Nílò lẹ́kọ̀ọ́ fún wa. Torí pé kí nìyẹn. Àìṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́. Ẹ̀dẹ́ mẹ́ta mo fẹ́ fi dàbí méjì. Wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa á. Tá a bá ní ká wò àwọn kan ní owó ọlọ́pàá ṣùgbọ́n kò kì í ṣe owó ọlọ́pàá. Tá a bá ní ká wò bíbá yìí tẹ́lòmíì bá wọlé a máa wò pé ṣé wọ́n ń ta èrè ni ṣé wọ́n ń ta oúnjẹ ni, ṣùgbọ́n ìdí gangan tí bíbá gangan fi wá sáyé gangan ni pé ká lè mọ̀ kún ká lè lánìkún èdè àṣà àti ìṣe wa. Arábìnrin wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ni pé wọ́n rí wípé èdè àṣà àti ìṣe wa ó ti ń mẹ́rí láwùjọ wa. Tá a bá bí ọmọ lẹ́sìn tá a bí léèrè Junior báwo ni a ní Daddy I don't understand what you are saying, are you speaking in tongue? Ṣé mọ́mí ẹ wà lé mọ́mí I don't know. Ṣùgbọ́n èdè yìí báwo la ṣe fẹ́ ṣe, báwo la ṣe fẹ́ gbé lárugẹ, ohun gangan ni ó fa ìdí rẹ̀ tí eléyìí tó fi wá sáyé. Ṣùgbọ́n tẹ́ bá wá wo sẹ́ńtà yìí èdè mẹ́rin gangan ni ohun tí a mú lọ́kùnkúndùn: èdè Ìgbò, Haúsá, Yorùbá àti èdè Faransé. Ó túmọ̀ sí pé ìwọ tó bá wá sí sẹ́ńtà yìí ethnic heritage center wà á gbọ́ èdè mẹ́rin tó bá wọ̀ láti gbọ́. Ẹ bá mi pàtẹ́wọ́ fún madam. Òkè wọ́n
wá ṣe kó wá ń gbédè lásán o mo sọ lẹ́ẹ̀kan mo lé à ń gbé èdè àṣà àti ìṣe lárugẹ tó o bá wá síbí báyìí wà á ní àlékún ìmọ̀ nípa èdè rẹ nípa àṣà rẹ àti nípa ìṣe rẹ ibi ìbá la ti ń kọ́ wọn o ìwọ tó bá wá lọ́mọ tó lẹ́bí bóyá àtọ́ wà lókè òkun ni o àbí tó wà ní orílẹ̀-èdè tá a wà yìí àgàgà ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé èdè wọn bí ẹni pé yẹn ń pọ̀fọ̀ ló máa ń rí létí wọn ibi ìbá ẹni kò mú wá ẹlòmíì tá a bá pòwe á ní ẹ tó ti bọ́ fọ̀dé ọ̀fọ̀dé kọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé téèyàn ò bá kéde báwo ló ṣe fẹ́ mọ̀ tá à ń sọ wọ́n dẹ̀ ní ẹ tó bá sọ lẹ́nu ó ti sọ àpòyà kọ́ o Ọlọ́run ní jẹ́ ká sọ àpòyà wa kọ́. Ethnic Heritage Center ìṣe àti èdè kí là ń gbé lárugẹ ohun àní là ń gbé lárugẹ kí là ń gbé lárugẹ.